kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olúọmọ live tv tẹ́tí láǹfààní láti máa jẹ̀gbádùn àwọn ètò tá à ń gbé jáde lóríṣiríṣi. Ìlú Epe Ekiti láwa yìí, Epe Ekiti níjọba ìbílẹ̀ Ijero nípínlẹ̀ Ekiti. Àmọ́ kó tó di wípé mo sọ nǹkan kan, ǹjẹ́ ẹ rántí ọba yìí? Ọba ẹlẹ́pẹ̀ ti ìlú Epe Ekiti ni afifọ́nà wọn wọ̀nyí yẹn. Èyí tí wọ́n ṣe àṣemáṣe tí wọ́n hùwà tó bí àwọn ará ìlú Epe nínú lọ́dún tó kọjá. Èyí tó jẹ́ kí àwọn ará ìlú bínú tán tí wọ́n yarí kanlẹ̀. A ò fẹ́, a ò dẹ̀ fẹ́. Ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí, ọba yẹn ti lọ láì sátúnṣe yìí gbóná lè sí. Gbogbo èèyàn tí kábíyèsí bá ti ṣépè fún tó bá ní kò ní dọ̀la ó máa kú. Ó ṣépè fọmọ yẹn kú dànù. Ṣé èpè máa ń pààyàn ni? Àṣẹ àbáláyé ni. Lọ́rùn Ẹ̀pẹ̀ tó jẹ́ pé àwọn tá a gbọ́ wọn àfi tá a mọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó là ṣe ń lọ sókè mọ̀rùn. Ọ̀nà tó máa ń kì wá wọn lọ́mọ kú lókè mọ̀rùn. Ikú gangan nìyẹn. Wọ́n ń faṣọ pupa kan. Tó máa fi aṣọ pupa di ìpọ́njú máa bá lù ọ̀hún. Aṣọ pupa ló fi dì sílẹ̀ báyìí. Ó ti fi nǹkan ìwọ̀wọ̀ lù. Tí wọ́n sì lé ọba yìí jáde láàfin, kì í ṣe pé wọ́n lé wọn jáde láàfin lásán, wọ́n rọ̀ wọ́n lóyè gẹ́gẹ́ bí ọba. Ẹjọ́ gbẹ́nu sí microphone tó ń yẹn yáyáyá kí ni ìpinnu wa lórí ọ̀rọ̀ nígbà tí kábíyèsí ò ti bọ́ wa lóhùn. Ìpinnu wa ni pé kó sì fún orí ààyè ilẹ̀ fún wa láti èyí lọ. Wọ́n sì lé wọn kúrò láàrin ìlú. Túmọ̀ sí wípé gbogbo ọmọdé tàgbà, ọkùnrin obìnrin, àwọn àgbààgbà, àwọn ọ̀dọ́, wọn ni wọ́n kọ ọba yìí gẹ́gẹ́ bí ọba láti máa ṣọba lórí wọn. Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì wọ́n dá sí ọ̀rọ̀ náà. Deputy Governor wa á bá wa sọ̀rọ̀. It's either you take it or not. Ìkàlẹ̀ máa ṣe ní méjèèjì. But a wà ní àkọọ́lẹ̀ pé ìjọba try. Àbí kò yẹ yín bẹ́yìn. Ọba Ijero tìlú Ijero wọ́n dá sí ọ̀rọ̀ náà. Ọdún ṣe pàtàkì jù náà ni pé kí àlàáfíà, ìtura àti ìṣọ̀kan kó padà sí ìlú Ẹ̀pẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ba nípínlẹ̀ Èkìtì ni wọ́n dá sí ọ̀rọ̀ náà lọ́dún tó kọjá. Kábíyèsí sà, ìlú Ẹ̀pẹ̀ ti fún ẹ ní nǹkan kan o. Nítorí fún ẹ ẹlẹ́dàá ẹ gbà, ṣùgbọ́n ìwà fẹ́ dànù. Gbogbo ẹ̀yin Ẹ̀pẹ̀ kò sẹ́ni tó jẹ̀bi inú yìí o, ẹ jẹ̀bi rárá. Àmọ́ ọ̀rọ̀ náà ò lójútùú. Gbogbo bí wọ́n ṣe ń ju abẹ̀bẹ̀ sílẹ̀ nígbà ìgbà, ibi pẹlẹbẹ náà ni ọ̀rọ̀ ọba ìlú Ẹ̀pẹ̀ ló ń fi balẹ̀ lọ́dọ̀ àwọn ará ìlú Ẹ̀pẹ̀. Ọ̀rọ̀ náà ti fẹ́ pọ́dún kan náà báyìí. Ohun tó jọ mí lójú ni wípé wọn ò gbà kí kábíyèsí kó wọ ìlú wá láti bí ó ń lọ sí bí ọdún kan. Ẹ̀yìn ó dí lọ́ba wà, wọ́n ti kọ ọba gẹ́gẹ́ bí ọba. Ẹ wo ààfin ọba ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ̀. Igbó ló dí mọ́ bí wọ́n ṣe gbé tì láti nǹkan bí ọdún tó kọjá rèé. Mọ́tò tí àwọn ará ìlú rà fún ọba ìlú Ẹ̀pẹ̀ tó jẹ́ mọ́tò ẹyọ kan ṣoṣo tó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn gẹ́gẹ́ bí ọba, ọjọ́ tí wọ́n rọ̀ lóyè tí wọ́n lé kúrò láàrin ìlú ni wọ́n gba mọ́tò yìí lọ́wọ́ kábíyèsí. Mọ́tò náà rèé, ibi tí ó wà, ojú kan tó wà tí wọ́n ti yọ táyà ẹsẹ̀
táyà ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti yọ́ láti ọdún tó kọjá, ojú kan náà ló wà náà láti bẹ̀. Bóyá kákúkú máa fi ààfin ọba ẹlẹ́pẹ̀ àti mọ́tò wọn kákúkú fi ṣe museum káwọn èèyàn kan wá máa wò ó gẹ́gẹ́ bí ìran. Ohun tó jọ mí lójú ni wípé gbogbo ọmọ ìlú Ẹ̀pẹ́ wọ́n fìmọ̀ ṣọ̀kan. Ohun kan ṣoṣo la gbé wọn fọ̀, ohun kan ṣoṣo làlùkò wọn fọ̀. Kò sẹ́yàn kankan tó sọ̀rọ̀ lòdì sí nǹkan tí gbogbo ará ìlú tí wọ́n jọ panupọ̀ ń sọ. Wọ́n ní láé àwọn ò fẹ́ ọba náà lórí ìtẹ́ mọ́. Tó dàbí pé kò tí ì rọgbà. Tí àṣẹlélẹ káfí yòókù lé ọwọ́ Ọlọ́run. Wọ́n ní kò ní padà sáàfin. Ìjọba gba gbogbo ìyànjú tí wọ́n lè gbà, ipá tí wọ́n lè sà ni wọ́n ń sà o. Ṣùgbọ́n àwọn ará ìlú àwọn náà yarí wípé àwọn ò fẹ́ lọ́ba, wípé kó lọ mọ́ jọba lẹ́yìn odi, kó mọ́ gba sálárì lọ́wọ́ ìjọba, kó mọ́ jẹ́ ọba fún ìjọba, ṣùgbọ́n kò lè jẹ́ ọba fún wọn láàrin ìlú yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn èèyàn wá ń sọ ni wípé ǹjẹ́ ó ṣeé ṣe kí ìlú ní ìtẹ̀síwájú, kí ìlú Ẹ̀pẹ́ kó ní ìdàgbàsókè, kí ìlú Ẹ̀pẹ́ kó máa gbòòrò sí, kí ìlú Ẹ̀pẹ́ máa dùn lẹ́yìn tí wọ́n ti lé ọba wọn jáde kúrò láàrin ìlú, tí wọ́n ti lé kúrò lórí ìtẹ́ tán sọ pé wọ́n kọ́ lọ́ba tán rọ̀ lóyè. Wọ́n ní ṣé ìlú Ẹ̀pẹ́ ṣé yóò máa dùn, ṣé yóò máa gbé pẹ́ẹ́lí sókè. Wọ́n ní ṣé eku yóò máa ké bí eku nílùú Ẹ̀pẹ́. Wọ́n ní ṣé ẹyẹ yóò máa ké bí ẹyẹ. Wọ́n ní ṣé ọmọ ènìyàn yóò máa fọhùn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn nílùú Ẹ̀pẹ́. Ètùkú apá ìyá yẹn méje túkú apá ìyá dàgbàdàgbà. Ọ̀nà bá bẹ ká mọ́tò àìbá. Ìyá ọ̀la ọmọ Ẹ̀pẹ́, àtúwò olùkọ́ ọdún. Ọmọ ọmọ gbélé tẹ́ gbàdúrà. Ìdájọ́ gbé o, ìdájọ́ gbé o. Ọmọ ọmọ gbélé tẹ́ gbàdúrà. Ìdájọ́ gbé o, ìdájọ́ gbé o. Ìdájọ́ gbé o, ìdájọ́ gbé o. Ìdájọ́ gbé o. Onílàmú tó nílàmú jọ. Ìdájọ́ gbé o. lọ síbi ọdún kan tí wọ́n ti lé ọba wọn kúrò lórí ìtẹ́ tán ti lé wọ̀gbẹ́ lọ. ṣéku ń ké bí eku, ṣẹ́yẹ ń ké bí ẹyẹ, ṣọ́mọ ènìyàn ń fọ̀rùn bí ọmọ ènìyàn, àti wípé ṣé ìlú wọn tẹ̀ wájú, ṣé wọ́n lè dá nǹkan gidi, wọ́n lè dá nǹkan ayẹyẹ ṣe láì ṣe pé ọba wọn wà lórí ìtẹ́. ẹ jẹ́ ká gbọ́ èrò àwọn ọmọ ìlú Ẹ̀pẹ́ Èkìtì.
mi ní rọ́pò ànífowó ṣe ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ Èkìtì ló gbà tán ti fún suspension ọdún méjì yẹn tá a lè nọ́bẹ̀ ní kó tọ́nà kó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe láàrin ìlú tí ò dẹ̀ ṣe láàrin kankan kò dẹ̀ sí kan tá a lè ṣe sí pé kó di àyè ẹ̀mú náà ní káwa ó fún wa láyè díẹ̀ láàrin ìlú Ẹ̀pẹ́. kò tí ẹ lè padà wá kò lè padà wá mo ló fẹ́ padà wá sí kò lè padà wá torí pé kò ṣe ojúṣe tó yẹ kó máa ṣe gbogbo àwọn alátìlẹyìn tó kò sí ìrànlọ́wọ́ kan tán ṣe fún iye àwọn iṣẹ́ tó yẹ kán bá ṣe ká ní pé kán pé mítì àwọn ọ̀dọ́ kán níbi iṣẹ́ èèyàn méjì mẹ́ta ti báwọn bẹ̀bẹ̀ tán bẹ̀ pé ẹ bá wa bẹ àwọn bí wọ́n gbo ọ̀rọ̀ ẹ̀ wọ́n túbọ̀ ń finá sí kọ̀rọ̀ túbọ̀ máa lágbára sí ni wọn ràn lọ́wọ́ rárá so àrí pa pé ó fẹ́ padà wá sí àlàáfíà jọba gan nínú ìlú Ẹ̀pẹ́ lẹ́rù tó kúrò ń bẹ̀ gan àlàáfíà dé wọn kọ́lé mọ́lé wọn ralẹ̀ mọ́lẹ̀ nílùú Ẹ̀pẹ́ ni àlàáfíà jọba tó túpọ̀ jù gan nílùú Ẹ̀pẹ́. ẹsẹ̀ ò tiẹ̀ dáa rárá ò dáa kò sí kan tó fi dáa torí pé kò wúlò fọmọdé kò wúlò fagbà kò bẹ̀ débi ìtẹríba kankan rárá nípa ẹ̀ tó ẹsẹ̀ ò tiẹ̀ dáa rárá ká gbàgbé nípa ọ̀rọ̀ tiẹ̀. òun ṣàwà gan fúnra wa ló le ìwà ẹ̀ ló le torí pé nígbà tó ti ṣe àwọn nǹkan tí ò yẹ kó ṣe bí àwọn kéèyàn ṣe èèwọ̀ àti wípé gan nǹkan tó bá tọ́ síyàn tó jẹ́ tọ́ èèyàn kò ní èèyàn lára o nítorí pé kò ń ṣe ẹ̀tọ́ ẹ̀ tó kò ń ṣe ẹ̀tọ́ ẹ̀ rárá kò lóore ọ̀fẹ́ kankan àrí àǹfààní ẹ̀ gan pàpà ṣẹ́ẹ̀rí látìgbà tó ti kúrò gan pàpà àlàáfíà jọba ìlú tẹ̀síwájú à ń ṣe dáadáa à ń gbímọ límọ nígbà tó wà ń bẹ̀ gan pàpà èní ìṣòro ọ̀la ìṣòro èní kóòtù ìjà ni lójoojúmọ́ pé gbogbo owó tó yẹ ká máa fi ṣe nǹkan tó dára láàrin ìlú kóòtù náà ń na sí kò fún lọ́ọ̀yà ṣe gbogbo ẹ̀ máa bá wọn ọ̀dọ́ ìlú jà máa bára ìlú jà bíi pé káwọn kan tiẹ̀ lọ wà nú ẹ̀wọ̀n kan má tiẹ̀ lè bọ́ mọ́ so ẹni tó bá jẹ́ olórí gidi ò lè wà nínú ipò yẹn ìlọsíwájú ìlú ló máa wá ṣùgbọ́n òwe kò wá ìlọsíwájú ìlú ọ̀tẹ̀ kó ránró kẹ́mi èèyàn gan fẹ́ bọ́ dànù ni kó ránró kó lọ kó àwọn kọ́ńkáàsì kan máa àtẹ̀mọ́rú èèyàn tá a lè pé kò lè tọrọ àforíjì torí pé tó bá ní ìgbéraga bíbélì wípé ìgbéraga ní síwájú ìparun so ìwà dẹ̀ tún ṣe pàtàkì nínú bíbélì tá a bá wo Fáráò nígbà tí Ọlọ́run máa gba ìwà lọ́wọ́ ẹ̀ tó gba ìwà kúrò lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ Ísírẹ́lì máa tẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ẹni tó jẹ́ pé kò ń gbọ́rọ̀ kò gba advice kò gba ìmọ̀ràn even tí ìránṣẹ́ Ọlọ́run bá lọ sọ́dọ̀ tó bá ní báyìí lolúwa wí èkó tí ẹ fẹ́ gbọ́ so irú àwọn ènìyàn báwọn yẹn nígbà tó ti wà láì ìlú tẹ̀síwájú èní kóòtù ọ̀la nígbà tó di ọba bá ní ẹjọ́ láàrin ìlú kan oṣù láì ṣe pé bóyá ará àta tó ní ẹjọ́ bíi 5-6 tó dẹ̀jọ́ mọ̀ ọdún ló ń bá fa wàhálà so ìgbà wo nìlú yẹn fẹ́ tẹ̀síwájú tó fi àwọn èèyàn pàtàkì àwọn olóyè gidi tó fi wọ́n lẹ̀ tó lọ kó àwọn tó jẹ́ pé bá mi bu ẹmu ló lọ kó mọ́ra tán bẹ̀rẹ̀ sí ní bá gbogbo báwo nìlú ṣe fẹ́ tẹ̀síwájú so fúnra rẹ̀ ló pín ibi sí méjì tó ba ìlú jẹ́ so lẹ́yìn ìgbà tó ti kúrò yìí àlàáfíà jọba ẹ wá wo Ẹ̀pẹ́ dídè tá à ń ṣe lédi báyìí láti ìgbà tí wọ́n ti ń ṣe Ẹ̀pẹ́ dé kò tí ì sí tó dùn tó ilé kówó jọ gbogbo ẹ̀ ń tẹ̀síwájú gbogbo nǹkan ń lo àwọn ọ̀dọ́ gbogbo nǹkan ń ṣe títí wá gbogbo ẹ̀ wà òkè so irú èèyàn bẹ́ẹ̀ tá a fẹ́ lu ẹni tó fún wa ní ìtẹ̀síwájú ní ìlú Ẹ̀pẹ́ orúkọ mi ni Ọdúnládé Akérèyẹgbẹ́ ọmọ Fánímòye. I'm Professor Ogunleye, ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ ni mí, èyí ni àtẹ̀lé President Ẹ̀pẹ́ Elite. Power is from the people. So if people say they don't want you, you can't stop them. Èèyàn ló bá rí àti nǹkan tí ò fẹ́. Sọ̀rọ̀ mi yé yín. Àwọn Yorùbá ìgbàgbọ́ wọn ni wípé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí ará ìlú bá lé ọba kúrò ní àárín ìlú wọ́n ní ìlú náà máa dahoro àlàáfíà ò ní sí ń bẹ̀ wọ́n ní ìlú náà ò ní tẹ̀síwájú ṣé ìlú Ẹ̀pẹ́ tẹ̀síwájú láàrin ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sá. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ẹ̀pẹ́ ò dahoro ìlọsíwájú ló ń bá ìlú ẹ̀ṣẹ́ àdé Ẹ̀pẹ́ dẹ̀ tá à ń ṣe lé ní báyìí sí. Professor Ogunleye ọmọ ìyá àwọn tó rẹ ní ọgbọ́n lọ́jọ́ sí. Professor Ogunleye. Ẹ̀rí báwọn yìí ṣe ń jáde tán ti jáde sí ń já in fact Ẹ̀pẹ́ dẹ̀ tán ṣe lé ní wọn à ń ṣerú ẹ̀ rí lọ́ńṣẹ̀ gan tá à ń ṣe gan ká tó bẹ̀rẹ̀ lọ́ńṣẹ̀ gbogbo Ẹ̀pẹ́ dẹ̀ tá a máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a ká dé bíi 2 million 3 million as I'm talking to you now owó yẹn ti wọ over 7 million
that they be launching sọ̀rọ̀ mi yé yín those are facts o ṣe yẹ pé it's a controversy àwọn kan ló ń jóbọ̀ yín sí àwọn èèyàn tó bẹ́ẹ̀ yẹn rí àwọn èèyàn jáde níyà tí yà yà kí ṣe kí wọ́n fi ń gan ọba ọbọ̀ inú wọn kàn ń dùn ni pé afẹ́ ṣẹ̀pẹ̀tẹ̀ lẹ́ pé àlọ́fẹ́dẹ̀ ń jọba nílùú sọ̀rọ̀ mi yé yín kábíyèsí náà níbi tí ibi tán bá wà ọlọ́run dúró tì wọ́n. ìbànújẹ́ lọ náà lẹ́sẹ̀ ìbànújẹ́ lọ náà rédíò. ó ń lọ ìbànújẹ́ lọ lẹ́pẹ̀ẹ́ yìí. oníbàárọ̀bà Ayọ̀dèjì fẹ́ bá mi ẹtì. ó ń lọ ìbànújẹ́ lọ lẹ́pẹ̀ẹ́ yìí. ìbànújẹ́ lọ náà rédíò. ìbànújẹ́ lọ lẹ́pẹ̀ẹ́ yìí. ó ń lọ ìbànújẹ́ lọ lẹ́pẹ̀ẹ́ yìí. eye láti ẹjọ́ kó máa kú lẹ́pẹ̀ẹ́ máa tọ́ náà. ó ń lọ ìbànújẹ́ lọ lẹ́pẹ̀ẹ́ yìí. oníbàárọ̀bà ló lè máa ṣí fọ́gá tó bá mi ẹtì. ó ń lọ ìbànújẹ́ lọ lẹ́pẹ̀ẹ́ yìí. Jacob Ọláìyá Ọ̀sáyọmí ìjà ọ̀dọ́là. Èrò àlàáfíà ló wà lọ́kàn mi fún gbogbo ìlú. Ṣẹ́gbọ́, ká jọ ṣe kó tòrò, ká dẹ̀ jọ gbádùn ẹ̀. Èrò mi nìyẹn. Normally, ṣé mo pé bá a ti ń ṣe nǹkan yẹn? Ó ṣe é ṣe àwọn mìíràn lè yẹ kó wá tí wọn ò ní wá bẹ̀tẹ̀ àwa ọmọ Ẹ̀pẹ́ níbí fúnra wa àwa fúnra wa ṣẹ́gbọ́ la máa túlù wa ṣe kì í ṣèta ni wọ́n ti wá bá wa túṣe àwa la máa ṣe nílé tá a sì jọ sọ gbogbo lásọyé tá làáfíà fi jọba. Prince Akọ́lé Ajé Ayọ̀rìndéjì nítòótọ́ rògbòdìyàn wà ńlẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú tuntun ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ fi ọgbọ́n tó kí gbogbo ẹ̀ má bàa dàrú pátápátá. Àwọlẹ̀yẹ mo dúpẹ́ àìṣe fìyálẹ́pẹ́ ọ̀pọ̀ Ẹ̀pẹ́ Èkìtì. Ìlọsíwájú wà ń lò wá torí náà ìgbà tó bá kúrò nílùú wa náà ṣe títí ọ̀dọ̀ wa. Àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ńláńlá ìyanu tó ń wọ̀lú ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ ìyanu ó wọ̀lú wa ìlú wa dẹ̀ ní ìtẹ̀síwájú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀bẹ̀ náà là á máa bẹ Elédùmarè kó túbọ̀ mú wa ní ìtẹ̀síwájú ní ìlú Ẹ̀pẹ́ káyé àwọn ọmọ Ẹ̀pẹ́ kan máa ṣe rere ká má rí ìfàsẹ́yìn tí irú ìṣẹ̀lẹ̀ bí eléyìí bá ṣẹlẹ̀ nílùú nǹkan tó kan àwọn oníṣẹ̀ṣe náà ni pé bá a ṣe ṣe ètùtù bí ìlú a ṣe tùbẹ̀ táwọn ìlú a ṣe tùṣẹ́ tí ìgboro Ẹ̀pẹ́ tá a rọrùn fún tọmọdé tàgbà àtonílé àtàlejò. Ẹnjìnìà Àjàyí Ọláìyá ọmọ Ẹ̀pẹ́ Èkìtì níbi ológun gọọmenti nǹkan tí ìlú bá fẹ́ náà ní ìjọba bá wọn fẹ́ so a máa fọ́lọ̀ nǹkan tí ìjọba sọ ni pé ká lọ yan caretaker committee tó máa gọ́bà ìlú nǹkan tí a lè fojú rí ni ẹ bá wò báyìí àwọn ọ̀dọ́ wa they are all happy you know adẹ̀ ń ṣe ẹ̀pẹ̀dẹ̀ lẹ́nìí lọ́wọ́lọ́wọ́ ẹ bá wo gbogbo ẹ̀ ń sìn tí ló bá dùn ẹ̀ nínú wọn báyìí wọ́n ṣe àǹkó àwọn èèyàn wá láti òkè òkun wá síbí tí ò bá dùn ọwọ́ ajérò kò ní wá jẹ́ alága fún wa nílé ni as the royal highness of the occasion so ó dùn ó kò sí wàhálà nílùú Ẹ̀pẹ́ gbogbo ẹ̀ ló ń lọ ní ọ̀rọ̀ ẹ̀sìn Ẹ̀pẹ́ náà ní agbára láti decide lórí nǹkan tí wọ́n ní ó ṣẹlẹ̀ on tradition kóòtù on tradition so kájọ́ dìgbà ẹ́.
orúkọ mi ni Mr. Akínyẹmí Káyọ̀dé gbogbo ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ mo dẹ̀ jẹ́ ìjìyà láàrin àwọn ìlú láàrin àwọn ọ̀dọ́ mo wà lára àwọn ìgbìmọ̀ tán yàn fún Ẹ̀pẹ́ Day Planning Committee secretary ni mo jẹ́ nínú wọn nǹkan tó jẹ́ kí lùmí dùn ni pé a ṣe àṣeyọrí ṣe rí ìyànsípò Ayọ̀dèjì Adésóyè nígbà tán yàn bí ọba wa ṣe ló dàbí pé òun ló pa ògo ìlú wa mọ́lẹ̀ lẹ́nu ìgbà tán lè lọ yí oríṣiríṣi nǹkan mèremère ló ń ṣẹlẹ̀ ìgbà tó wà lórí àléfà yẹn kò sírú ẹ̀ ṣùgbọ́n nígbà tán lè kúrò gẹ́gẹ́ bí ọba ìlọsíwájú wà inú kálukú ló ń dùn à ń gbé nínú ìrẹ́pọ̀ pẹ̀lú àlàáfíà eku ké bí eku ẹyẹ sì ń ké bí ẹyẹ ọmọ ènìyàn sì ń fọ̀hún bí ọmọ ènìyàn. Ìmọ̀ràn mi sí àwọn ará ìlú lápapọ̀ àpẹ̀láwọ̀ ọ̀dọ́ ni pé ká ṣe jẹ́jẹ́ kò sí èèyàn tó lágbára tó Ọlọ́run làgbà. Báwa ṣe ń wò ó wípé Ayọ̀dèjì ní ìṣòro wa Ọlọ́run ò jẹ́ ṣe bí láwọn ìjọba kán sì wálẹ̀ kán bojú wò wá kán dẹ̀ wò kán wò sọ́tún kán wò sósì kán bá wa wo ọ̀nà tá a máa gbégbá rẹ̀ nítorí tán bá gbé arákùnrin padà gẹ́gẹ́ bí ọba wa ìṣòro ńlá ni a ti rí pé ìṣòro ńlá ló jẹ́ fún wa láàrin ìlú Ẹ̀pẹ́. ó jọ wá lójú o wípé ìlú Ẹ̀pẹ́ tó ń dùn ju tàtẹ̀yìnwá lọ lẹ́yìn tí ò sí ọba wọn mọ́ lórí ìtẹ́ tí wọ́n ti rọ ọba lóyè tí wọ́n ti kọ ọba tí wọ́n sì lé ọba wọgbó lọ ìlú Ẹ̀pẹ́ ń dùn o gbogbo ìgboro ìlú Ẹ̀pẹ́ ló ń dùn ohun tó jọ wá lójú ni wípé tọmọdé tàgbà ni wọ́n ṣe ṣèkèṣèkè tínú wọn ń dùn sí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí tí wọ́n sì sọ pé kò lè lẹ́yìn kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ ìlú Ẹ̀pẹ́ pátápátá tí wọ́n wà nílé àwọn tí wọ́n wà nítòsí àtàwọn tó wà lọ́nà jíjìn gbogbo wọn ni wọ́n ti parapọ̀ tí wọ́n dé sílé láti wá ṣe Ẹ̀pẹ́ Day 2026 láìsí ọba lórí ìtẹ́ tí wọ́n ti rọba lóyè tí wọ́n ti lé ọba wọgbó.
Olúwa ọmọ làgbà ètò ni o ètò tó gbajúmọ̀ ètò ni o nílẹ̀ ìdámẹ́ríkà ètò ni o lónílé o lálejò ètò ni o Olúwa ọmọ ẹ̀ta àti rẹ̀ ètò ni o. Olúwa ọmọ la fẹ́ máa gbọ́. Olúwa ọmọ Federation.